Audio Jungle. Audio Jungle. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yọ ọ̀gá àgbà àjọ tó ń rí sí títà rírà ìyún àjọ FCCPC. Wọ́n ti kéde ilé ẹ̀kọ́ fásitì LAUTECH Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí fásitì àkọ́kọ́ tó jẹ́ ti ìpínlẹ̀. Àwọn agbébọn ti jí àgbẹ̀ kan gbé tí wọ́n ń béèrè $50 mílíọ̀nù fún ìdásílẹ̀ rẹ̀. Àwòrán àwọn èèyàn lórí ìkànnì Facebook ni àwọn ajínigbé ń lò láti fi jí wọn gbé. Ẹ káàsán, ẹ sì kú dédé àsìkò yìí jákèjádò àgbáńláyé tẹ́tí náà fàní láti máa wo ìkànnì BGI TV. Ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ń dé sétí ìgbọ̀nyìn àti sójú ìwòran yín láti ìkànnì yìí. Olúṣọlá Oyènẹ́kan ló ní ìròyìn yín. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti yọ Babátúndé Ìrúkèrà ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ tó ń rí sí títà rírà lórílẹ̀-èdè wa Nàìjíríà yan FCCPC. Ìrúkèrà òun náà ni wọ́n yàn gẹ́gẹ́ bí olórí àjọ náà ní oṣù kẹrin ọdún 2017 ṣùgbọ́n tí àjọ CPC ìyún lábẹ́ ìṣàkóso ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ń ṣe ìṣàkóso rẹ̀ ní ọdún 2019 òun náà ni wọ́n yọ kúrò níṣẹ́ nínú àtẹ̀jáde eléyìí tó tọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyún olóyè Àjùrí Ngélàdì jáde ní ọjọ́ ajé Monday ní oṣù tó kọjá. Òun náà ni àjọ náà lábẹ́ ìṣàkóso Ìrúkèrà ni wọ́n fún iléeṣẹ́ British kan eléyìí tí wọ́n pè ní British American Tobacco èyí tó wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n ní kí wọ́n san owó ìtanràn eléyìí tí ó tó $50 mílíọ̀nù látàrí bí wọ́n ṣe gba gbogbo orílẹ̀‐èdè Nàìjíríà kan ní inú ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà látàrí wípé eléyìí tó lè ṣàkóbá fún ìlera àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà. Iléeṣẹ́ BAT èèyàn tí wọ́n pè ní British American Tobacco tí wọ́n ṣe ìpèsè àwọn sìgá lóríṣiríṣi òun náà ni wọ́n sọ wípé wọ́n ti gbẹ̀rẹ̀gẹ̀jìgẹ̀ tí wọ́n sì ti di àràbà sórílẹ̀‐èdè Nàìjíríà tí eléyìí tó sì kọlu òfin àti àlàkálẹ̀ àwọn ètò ìlera lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tí wọ́n sì ní kí wọ́n san owó ìtanràn. Ládòkè Akíntọ́lá University of Technology èyí tó wà ní Ògbómọ̀ṣọ́ tí gbogbo èèyàn ń pè ní LAUTECH òun náà ni ó ti padà gba adé rẹ̀ padà gẹ́gẹ́ bí fásitì àkọ́kọ́ eléyìí tó dára jù tó jẹ́ ti ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà láti bí ọdún méjì sẹ́yìn gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tó tọwọ́ àwọn àjọ tó ń gbé àgbékalẹ̀ àwọn fásitì tí ń léwájú kalẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà àti ní gbogbo àgbáyé èèyàn Times Higher Education World University eléyìí náà ni wọ́n gbé kalẹ̀ ní oṣù kìíní ọdún 2024 yìí. Ẹni tó jẹ́ alámòjútó fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn àti ìlanilọ́yẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọmọọba Dọ̀tun Oyèládé òun ló jẹ́ kílẹ̀ epo di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Bákan náà òun náà ni ó sọ wípé fásitì tó wà ní ìpínlẹ̀ Ògùn ìyún Covenant University èyí tó wà ní Ọ̀tà àti fásitì Ìbàdàn òun náà ni wọ́n jẹ́ fásitì méjì pẹ̀lú tí wọ́n léwájú láwọn fásitì lórílẹ̀‐èdè Nàìjíríà. Oyèládé nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní láti bí ọdún 11 sẹ́yìn òun náà ni fásitì Ládòkè ló ti sọ ògo rẹ̀ nù ṣùgbọ́n nígbà tí gómìnà Ṣèyí Mákindé tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni fásitì lórí ògo rẹ̀ padà. Àwọn agbébọn kan ni wọ́n mà tún ti jí ògbóǹtarìgì àgbẹ̀ ohun ọ̀sìn kan tó jẹ́ àgbẹ̀ ọ̀sìn ẹlẹ́dẹ̀ tí wọ́n jẹ́ ẹni 70 ọdún tí orúkọ bàbá náà jẹ́ Adéìfẹ́ Ìfẹ́lájà ní agbègbè Ìjẹ̀bú-Igbó níjọba ìbílẹ̀ Àríwá Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé
Adé-Ìfẹ́ náà ni ó jẹ́ ọ̀kan lára àwọn olùjọ́sìn nínú ilé ìjọsìn rìdíìmù eléyìí tí àwọn ajínigbé tí wọ́n jí gbé ní ilé ìgbé rẹ̀ ní ọjọ́ 21 oṣù tó kọjá ìyún ọdún 2023 tó kọjá nígbà tí ó ń palẹ̀mọ́ àti lọ sí ilé ìjọsìn fún ìpalẹ̀mọ́ àti wọnú ọdún tuntun. Gẹ́gẹ́ bí ìròyìn tó tọwọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ jáde ní ọjọ́ ajé Monday, òun náà ni àwọn tí wọ́n jí Adé-Ìfẹ́ náà ni wọ́n pe mọ̀lẹ́bí ọ̀hún tí wọ́n sì ń béèrè fún owó tó tó 50 mílíọ̀nù náírà 50 million naira fún ìdásílẹ̀ olóyè Adé-Ìfẹ́ Ìfẹ́làjà. Ìkan nínú àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí àwọn ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tí wọ́n rọ́wọ́ tó gẹ́gẹ́ bí afurasí adigunjalè òun náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìfẹ́wámidé Ayọ̀ òun ló ti bẹ̀rẹ̀ sí ní bá àwọn èèyàn sọ̀rọ̀ tó sì ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní jíjẹ́wọ́ bí ó ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ adigunjalè wípé òun pàdé àwọn ikọ̀ rẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n eléyìí tó wà ní ọgbà àtúnwàṣe ní Agodi eléyìí tí wọ́n fi pawọ́pọ̀ lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ tó dá wọn sílẹ̀ lórí gbígba owó ìtanràn tí wọ́n sì bẹ̀rẹ̀ okòwò adigunjalè. Ayọ̀ òun náà ni ó sọ wípé òun bára òun ní ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn ìgbà tí òun àtẹ̀wọ̀n tẹ̀wọ̀n jọ ń jalè lọ wá oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ lọ́nà àti lè dáàbò bo ara wọn. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé Ayọ̀mídé òun náà ni ó jẹ́ ẹni ọdún 24 eléyìí tí wọ́n rọ́wọ́ tó ní ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2023 gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tó tọwọ́ kọmíṣánná fún ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún Adébọ́lá Hamzat látọwọ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìyún SP Adéwálé Òsífẹ̀sọ̀ òun náà ni ó sọ̀rọ̀ nígbà tó ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ wípé àwọn afurasí mẹ́rin yìí òun náà ni wọ́n wà lára àwọn afurasí 38 eléyìí tí àwọn ọlọ́pàá tí wọ́n rọ́wọ́ tó jẹ́ ògbóǹtarìgì adigunjalè. Ìkan lára àwọn afurasí ajínigbé eléyìí tí àwọn ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Anambra tí wọ́n rọ́wọ́ tó òun náà ló ti bẹ̀rẹ̀ sí ní ká bòròbòrò bí ìgbà tí àjọ bá jẹ èèpo ọ̀bọ̀ wípé àwọn àwòrán píkítsọ̀ eléyìí tí àwọn bá rí lórí ẹ̀rọ alátagbà Facebook èyí tí àwọn èèyàn bá rí tí wọ́n bá sì rí pé àwọn arẹwà obìnrin ni àwọn máa ń rí ọwọ́ tó láti jí wọn gbé. Adérẹ̀mí Adéoyè tó jẹ́ kọmíṣánná fún ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra ọ̀hún ló jẹ́ kílẹ̀ epo di mímọ̀ nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Anambra ọ̀hún ní ọjọ́ ajé Monday nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ kọmíṣánná ọlọ́pàá ní àwọn afurasí ọ̀hún lọ́wọ́ rọ́wọ́ tó ní ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2023 tí wọ́n tó 30 níye tí wọ́n sì náwó nínú ìwà ìbàjẹ́ lóríṣiríṣi. Wọ́n ní 12 nínú wọn òun náà ni wọ́n rọ́wọ́ tó ilé tí wọ́n ṣe okòwò ìjínigbé tí 9 nínú wọn tí wọ́n sì jẹ́ adigunjalè 6 nínú wọn tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ilé tí ń ba àdúgbò ọ̀hún náà jẹ́. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti fi lélẹ̀ wípé àwọn rí ọkọ̀ 11 gbà bákan náà ni àwọn rí ìbọn 12 gbà pẹ̀lú ohun nǹkan ìjà olóró tó tó 40 tí wọ́n sì rí gbà lọ́wọ́ gbogbo wọn. Ẹ̀yin ará kí n dùn púpọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ ògì ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà kò ní jù báyìí lọ fún ti ọ̀sán òní. Ẹ má gbàgbé fún àwọn ìròyìn síwájú sí i láti máa kàn sí wa lójú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo lójú òpó Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lójú òpó YouTube Bàbá Gbàgede Ìmọ̀ TV, ti Instagram Gbàgede Ìmọ̀ _22 yóò ṣe ṣe o kí a tún máa lọ ẹ̀já gbọ́ àwọn kókó oníròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yọ ọ̀gá àgbà àjọ tó rí sí títà rírà yún FCCPC. Wọ́n ti kéde ilé ẹ̀kọ́ fásitì LAUTECH gẹ́gẹ́ bí fásitì àkọ́kọ́ tó jẹ́ ní àwọn ìpínlẹ̀. Àwọn agbébọn kan jí àgbẹ̀ kan gbé tí wọ́n sì ń béèrè 50 mílíọ̀nù fún ìdásílẹ̀ rẹ̀.
àwòrán àwọn èèyàn lórí ìkànnì Facebook ni àwọn ajínigbé ń lò láti fi jí àwọn èèyàn gbé. Àwọn ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Anambra ló ṣiṣọ́ lójú eléyìí. Ìròyìn àpapọ̀ lẹ́wọ̀n níjọba ìlọ fún ti ọ̀sán ní Olúṣọlá Oyènẹ́kan lóní ìròyìn. Ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń wò wá ẹ̀mọ́ yẹn ṣeun. Audio Jungle. Audio Jungle.